palace mì gbìgbìgbìgbìgbì ojú bàbá wa pọ́n wọ́n pariwo tó bá jẹ́ pé lóòótọ́ o ò mọ nǹkan kan nípa aṣọ ìyàwó mi tán gé jẹ́ òbí kó dẹ̀ fi ancient sword búra. Wọ́n ní Gardner ní òun ò lè búra torí tóun bá búra òun máa kú. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé Gardner yìí òun ni wọ́n sọ wípé ó mọ̀ nípa aṣọ tí wọ́n gé, ìyẹn aṣọ Dr. Elizabeth tí wọ́n gé. Ṣé ẹ mọ̀ pé a mú gist yìí wá wípé aṣọ Dr. Elizabeth wọ́n gé, wọ́n dẹ̀ fi aṣọ yìí ránṣẹ́ sí ibi tí wọ́n ti lọ ṣiṣẹ́ ibi ṣùgbọ́n àṣírí tú. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bàbá Werinla ò fi ọ̀rọ̀ yìí falẹ̀ o. Wọ́n ní ẹni tó bá ṣe ibi, ibi á bá a. Wọ́n ní ẹni tí ó bá mọ̀ nípa aṣọ yìí kó tètè jẹ́wọ́ ṣùgbọ́n tí ò bá jẹ́wọ́ kí gbogbo wọn kán wá fi ancient sword kán wá fi búra. Bí a ṣe gbọ́, wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí kà nìyẹn wípé ìkan nínú àwọn sísí wa gbogbo yìí ló rán àwọn níṣẹ́ yìí wípé ó dẹ̀ fún àwọn ní 300,000 wípé láti gé aṣọ yìí. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Allegedly. Ẹ rí i pé àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú fún wa nítorí pé kí ni? Nítorí pé kí Queen Naomi bá fi má wá sí inú ààfin. Ẹ fẹ́ Queen Naomi nínú palace. Ẹ fẹ́ kán wá sínú palace. Ẹ ń ja ìjà tí ò yẹ kẹ́ ẹ máa jà. Ẹ mọ̀ pé ó ti pẹ́ ta ti máa ń gbọ́ pé wọ́n mú aṣọ Queen Naomi, wọ́n mú picture Queen Naomi, wọ́n gbé gbogbo ẹ̀, wọ́n gbé lọ síbi tí wọ́n ti fẹ́ ṣe nǹkan sólódì wọn. Ṣùgbọ́n látìgbà tí wọ́n ti ń ṣe, gbogbo ẹ̀ pàbó ló ń já sí. Nítorí orí ẹni tí ẹ fẹ́ máa ṣe nǹkan burúkú sí, orí ò gbàbọ̀dẹ̀, orí ẹ̀ lè. Nǹkan tí wọ́n wá ń ṣe sí Queen Naomi ní ìsìn, òun la tún gbọ́ tó ń ṣe sí Dr. Elizabeth. Òun la tún gbọ́ tí wọ́n ń ṣe sí Dr. Elizabeth. Àfi kí Ọlọ́run kí ó máa ṣàánú bàbá Werinla. Nítorí bàbá Werinla látìgbà tán ti fẹ́ gbogbo àwọn sísí gbogbo ẹ̀, wọ́n ní ìfọ̀kànbalẹ̀. Ìjà owú, ìjà ìlara. Ó ní ìjà tí wọ́n bá Queen Naomi jà o. Ó ní wọn ìjà tí wọ́n bá Queen Naomi jà o. Queen Naomi ò dẹ̀ rí ọjọ́ kan báyìí fi rọ̀rọ̀ ti yín. Wọn ò rí ọ̀rọ̀ yín rò rárá. Ẹni ẹlẹ́ni, wọ́n wà Morocco nísìnyí tó ń ṣe Christian event tí wọ́n ń pray kiri. Tí wọ́n ń wàásù ìyìn rere Ọlọ́run. Wọ́n ní òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀. Ìtorí ẹ̀, òun ní bàbá Werinla wọ́n fi jáde pé láyé sẹ́ẹ̀ kò sí ẹni tó máa ní kí ìyàwó àwọn má padà wá sí inú palace. Nítorí pé ọkàn àwọn òun ní Queen Naomi. Ọkàn àwọn òun ní Queen Naomi. Kò sí nǹkan tí Queen Naomi ṣe. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe láti fi fence Queen Naomi, gbogbo ẹ̀ ni bàbá Werinla ti rí kedere. Recently la gbọ́ pé àṣírí àwọn elders kan tú wípé gbogbo àwọn nǹkan tó yẹ kán fi ṣe full moon ritual, wọ́n ní kò ń ṣe nǹkan tó yẹ kán mú wá ni wọ́n mú wá. Wọ́n ní kábíyèsí ní kán góbì jẹ tó bá yẹ pé kì í ṣe nǹkan tó yẹ káwọn lò. Wọ́n ní báṣìrí ṣe tú nìyẹn torí kò sẹ́ni tó fẹ́ gé obì jẹ. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ pé àwọn tó lọ ṣe laundry náà
tí wọ́n gé aṣọ Dr. Elizabeth wọ́n ní kán góbìjẹ́ wọ́n ní wọ́n lè góbìjẹ́. Ẹ̀yin èèyàn lé ẹ̀ rí pé àfi kí Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa lórí pé ẹ fẹ́ kí Queen Naomi wá sí inú palace náà ní gbogbo nǹkan ẹ̀. Ẹ mọ̀ pé nìkan la ti ń sọ. Ẹ wo ìgbà tí wọ́n lọ gbé orí màálù sínú Ìyélúwà quarters tí wọ́n ní wọ́n fẹ́ kí Queen Naomi dé síbẹ̀. Ẹ wo ìgbà tí wọ́n lọ jó ilé tí wọ́n láwọn ò ní kúrò nínú palace torí ẹ̀ náà fi sọlé sílé. Ilé odindi wọ́n dẹ̀ jó ó dẹ̀ di eérú. Oríṣiríṣi láti rí, oríṣiríṣi láti gbọ́. Bàbá wẹrẹ ńlá. A ní àwọn èèyàn ń ká àwọn èèyàn lára. Wọ́n ní kí ló dé tí bàbá wẹrẹ ńlá ò lè ṣe nǹkan kan láti ọjọ́ tí gbogbo kìíní ti ń ṣẹlẹ̀. Bàbá wẹrẹ ńlá mọ nǹkan tó ń ṣe o. Ókè ẹ̀yin náà ẹ wò, ta ló fẹ́ fi Ancient Sword búra? Ta ló dẹ̀ fẹ́ góbìjẹ́? Nítorí pé o mọ̀ yí pé tó o bá gé obì jẹ, nǹkan burúkú ló máa ṣẹlẹ̀. Tó bá dẹ̀ fi Ancient Sword búra, nǹkan burúkú ló máa ṣẹlẹ̀. Tó bá jẹ́ pé nǹkan tó o ṣe, o wà lórí ààrẹ, tó o dẹ̀ mọ̀ pé o jẹ̀bi. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹni ẹlẹ́ni nítorí pé òun àtọkọ ẹ̀ ní misunderstanding. Ẹ dẹ̀ fẹ́ ṣe mọ́ta. Ẹ fẹ́ ṣe mọ́ta ẹ fẹ́ kó padà sí ilé ọkọ ẹ̀. Kí ló dé? Ẹ dẹ̀ ní bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Bí mo ṣe máa ń sọ allegedly ni o. Nǹkan tá a gbọ́ là wá torchlight sí. Ọlọ́run Elédùmarè á ṣàánú fún bàbá wẹrẹ ńlá o. Á jẹ́ kán pẹ́ lórí ìtẹ́ yìí o. Àárín àwọn àti Queen Naomi kò ní dàrú. Gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe pátápátá fún Queen Naomi láyọ̀ àtàlàáfíà ni wọ́n á yanjú ẹ̀. Tí Queen Naomi á dẹ̀ padà wá sí inú palace, Ọlọ́run á múnú wọn dùn. Ọlọ́run á dáàbò bò wọ́n. Ọlọ́run á ṣàánú fún wọn. Ẹ̀yin èèyàn lé gbogbo etí tó ń gbọ́ mi nílé, ẹ fún fídíò yìí ní thumbs up o. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ subscribe o. Kẹ̀dẹ̀ tẹ notification bell so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lénìí, mo kí yín. Happy birthday, long life and prosperity. Today is 12th of June, 2025. Ọlọ́run á dẹ̀mí yín sí o. Àníkún owó, àníkún ọmọ, àníkún àlàáfíà. Mo wish yín ní happy birthday. Ẹ̀yin èèyàn lé, ẹ má gbàgbé prize giveaway wa. July 15 ó ti dé tán. Ẹ máa comment, ẹ máa share, kẹ̀dẹ̀ máa like gbogbo àwọn gist wa. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín o. Gbogbo yín ni mo nífẹ̀ẹ́ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.